Hi everyone, welcome to my channel. Ṣàlàyé awo yẹn, awo àti babaláwo, ìyàtọ̀ tó wà láàrin àwọn méjèèjì. Ẹ ṣe jàre, ibi tí a gbé mi lọ yìí kò yẹ kí n yabẹ̀ o, ṣùgbọ́n èèyàn ní ibi tí mo jókòó yìí tí ẹ bá ti múra mi ṣe múra ìwọ̀n ìpòrọ̀ ń bẹ o, máa tún ṣe àwọn kan lórí béèrè tẹ́ béèrè yìí o, máa ṣe àwọn èèyàn ẹni tí n bá ṣẹ̀ máa bẹ̀ yín pé kẹ́ má bínú, torí tí n bá ti múra báyìí mi ò ní lè purọ́ o, èmi ò ní lè purọ́. Ṣé rí awo tẹ́ ń wò yẹn lórílẹ̀‐èdè ayé, awo ò lè lè ka awo tán ẹ lè ka awo tán o, ẹ jẹ́ bẹ̀ láti ibì kan. Awo máa ń bímọ tó pọ̀, jọba tó pé kan awo kó tá a pè láwo yóò máa tàn yóò máa pọ̀ káàkiri. Awo ògbóni, ògbó ọ̀rọ̀, ògbó sẹ̀gẹ̀sẹ̀gẹ̀ ní mẹ̀sà awo ló tún fẹ́ awo lé o. Òṣùgbó ọmọ alùmágbèrè, ọmọ alùgbẹ̀dẹ̀ kára ó tùlú, ẹgbọ́n mi yé, awo lòun náà o. Awo ọ̀pá àkẹ́ ìjílámọ́ lápọ̀ ọ̀dà ọmọ ẹ̀kọ́ yáyò ẹni ẹ̀kọ́ ń pa bí ọtí, awo lòun náà o. Awo eégún, awo ọ̀jẹ̀ ọlọ́jẹ̀ dé ìjílámọ́ òun náà, awo lòun náà lọ́tọ̀ ńlé eégún, awo ìjílámọ́ lápọ̀ ọ̀dà lòun náà ọmọ ẹ̀kọ́ yáyò. ṣẹgbọ́n mi yé, ìgúnnukó awo lọ́ ṣe ń bẹ̀, awo lòun náà, ìmùlẹ̀ awo lòun náà o. ẹ̀ǹdẹ̀ awo pọ̀ lọ tí mo lè kàtọ́, ṣùgbọ́n bí gbogbo awo ṣe wá pọ̀ tó láyé, àgbà Òṣùgbó ni bàbá wọn, torí pé àgbà Òṣùgbó níbi tá awo ti bẹ̀rẹ̀ ní òkè àlọ̀ nínú igbó ní kórókóró bojo. Àgbà Òṣùgbó kò ń ṣòṣùgbó alùgbẹ̀dẹ̀ o, Òṣùgbó ìyẹn tó pé àwọn míì máa fẹ́ kọlù wọn ní yàrá àtọ̀tẹ̀ béèrè yìí, ṣùgbọ́n ó sọ kí n kọlù wọn kó dodo jáde ju ká máa purọ́ lọ. Èmi ò mọ bọ́yẹn pa á, torí mo nẹ́mi mi lò, mo dẹ̀ fẹ́ káwọn ọmọ mi ó ṣe rere tí n bá lọ tán, so mi ò gbọdọ̀ purọ́ lẹ́dẹ̀ wọ́n. ṣẹ́gbọ́n mi yé, èmi ò kí n purọ́ lórí àpèrè tí mo wà yìí, mi ò gbọdọ̀ pa irọ́. Ó sọ nǹkan ọ̀yàn má béèrè yẹn lọ́ọ̀ mi, màmá bẹ lọ́hùn kọ́ má béèrè mi náà ní sọ, tọ́ bá ti wá béèrè ó ti já gbangba nu o, tó ti yé. Torí ìdí tí mo sọ pé ó ti já gbangba rẹ o, lẹ́ẹ̀ni gbogbo ẹ ló ń pe RF láwo, RF awo kò ń ṣe awo o, RF sí nínú awo tá a tò, RF wà nínú awo tá a lè rò pé wá jà wá lógun, nínú awo tó yìnbó gbé wá láti wá kó wa lẹ́rú, láti rà lú ìlẹ́rú, RF wà ń bẹ̀. Torí ẹni awo tó bá ti ń kọ̀ dẹ́ máa wọ ẹgbẹ́ ẹ̀ kò ṣe awo ńlẹ̀ Yorùbá, tó bá ti lè rápálá lọ sí RF báyìí yóò máa kọ̀mítì pé ó gbọ́dọ̀ ṣe awo kan, ó gbọ́dọ̀ ṣògbóni mọ́, ó gbọ́dọ̀ ṣọpá, ó gbọ́dọ̀ ṣe léyìí, ó gbọ́dọ̀ ṣe léyìí, ó gbọ́dọ̀ ṣe léyìí. Tó bá ti ṣe RF lọ́bẹ̀rẹ̀ ẹ̀wọ̀n tó bá ṣe RF kó bọ́ta kó wá sọ fún mi rí, bí ẹ̀kọ́ bá ti ṣe RF kó bọ́ta kó wá sọ fún mi pé ṣé wọ́n aláwọ̀ òun láti ṣàwọ̀ míì, tó bá dẹ̀ dé RF kẹ́kọ̀ọ́ tí kò tó fẹ́ lọ bọ́ ń bẹ̀, ẹnì kan sọ̀ṣà tó ń bọ̀ fún mi ń bẹ̀, lóòótọ́ má bòṣà mi jẹ́ kí ìbàtẹ́ lòmíì jẹ́, so kò ń ṣe awo, kò sínú awo tá a lè kà, yín mo ti gbá máa kọ́ lé lòmíì, torí olú ọmọ ẹgbọ́n sáwọn pé kí ni mo sọ yìí, mo dá géèdè àwọn ni, mo ń bá àwọn jẹ́, mi ò bá wọn jẹ́, torí àwọn bá wo míì jẹ́, so bá bá gbé mi lọ́lẹ́jọ́ lẹ́nu màá wí ní àwọn ò ní ẹ̀wọ̀n tẹ́lẹ̀ gbé mi lọ́lẹ́jọ́, tó bá gbé mi lọ́lẹ́jọ́ máa dúró máa ṣe jẹ́ máa dẹ̀ wí ní wọn, nǹkan tó wọn ní kan gbójúlé máa wí ní wọn lẹ́jọ́, torí pé ẹgbà táwọn dé àwọn náà wá reform àwo kan ni, ẹni wá tún àwo ṣe, ẹ pè ní reform Ogboni fraternity, ẹni wá reform àwo, ẹ wá dé tó, ẹ wá ní ògbódò ṣe àwọn tẹ wá tún ṣe. Ẹ gẹ́t nígbà táwọn àjẹ máa fi wò ó, àrí pé yàrá wàhálà tá a ní iná látún padà bá lọ́dọ̀ yín, báíbù àtàlù Kùránì iná látún padà bá lọ́dọ̀ yín, ṣe pé kan ti ṣe wá. So àwọn ọmọdé agbọ́dọ̀ gbé fura nìyẹn, àwọn awo kan wà tí kì í ṣàwo tẹ́ẹ̀ fojú awo wò, bí RF kò ń ṣàwo, ẹgbẹ́ òkùnkùn kò ń ṣàwo, torí awo tiwa ò kì í ṣe secret court. Awo ìmọ́lẹ̀ tó o gbọ́dọ̀ báyé jẹ́ ni,
àwọn tá a kóra wájọ tá a búra láti má jẹ́ kẹ́yọ́ tọwọ́ wa bàjẹ́ bí ọba tí wọ́n ń wà bàjẹ́ wọ́n máa yọ́ láwọn ní àwọn máa dìsónà àwọn máa yọ́ ọmọ náà ò mọ́rí wọ́n gba yẹ̀rì díẹ̀ wọ́n gba sọ́run ẹ̀ wọ́n náà ò mọ́rí ayọ́láwo. So àwọn nǹkan kéékèèké tí àwọn fi máa mọ̀ pé léò kì í ṣe àwo nìyẹn. So kọ́ máa fi orúkọ awo pé nǹkan òkùnkùn. So awo pọ̀ lọ lóríṣiríṣi lóòótọ́ ṣùgbọ́n ilé awo wọ́n máa ń wónú ń bẹ̀ ni o. Tí ọmọ awo bá hùwà kan tó bá jalè àbó hùwà kan tí ò dá tó ṣèṣì hùwà tí ò dá tó bá délé awo ẹgbẹ́ ẹ̀ tó bá bí léèrè ó máa jẹ́wọ́ ni. Ó máa láhùn ní pé ẹgbà míì mistake ni àṣìṣe ló bá dé. Wọ́n wá bá wí wọ́n bá jà wọ́n bá wí gidi tó máa sọ tọrọ tí wọ́n wá sọ pé kò gbọdọ̀ dé bẹ́ẹ̀ mọ́ tí wọ́n gégùn fún tó dẹ̀ máa búra pé òun ní dánwó ẹ̀wò mọ́ tó ń máa fi kú kò dẹ̀ ní dánwó mọ́ lóòótọ́ kó lè bá a mọ̀ jẹ́ kí n fa arò kan fún ẹ nínú àrò awo kí àwọn èèyàn gbé arò yẹn kó gbé yẹ̀ wò. Ó ní ìjíǹjì tí mo jí mo pàdé ìyá mi Àbẹ̀ní lórí afárá mo ní Àbẹ̀ní níbo ló ń lọ olóhùn bá lọ pèké sí igbó kó o pọ̀dálẹ̀ sí jù kó o pọ̀dálẹ̀ sí jù bó jẹ́ àlàgbálúgbò mi òun àtèké bọ̀ ẹgbẹ́ gbóló yẹn ó lè kéèké ó ké pé gbàrú mọ́lẹ̀ fẹ́ pa òun jẹ ọ̀dàlẹ̀ náà ké ó ń ké kì í ló pé gbàrú mọ́lẹ̀ fẹ́ pa òun jẹ ẹnìkan onípèké èké ni ó parẹ́ láwùjọ àwọ Àjíbọ́lá àti wọn dà ní ó pa wọ́n so gbogbo ló yẹ iye fẹ́ Àjíbọ́lá tó bá dà ló máa pa wọ́n tó bá ti dalẹ̀ àwọ máa balẹ̀ lọ ni wọ́n ìdalẹ̀ ń bẹ̀ ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹ̀ ní dalẹ̀ abalẹ̀ lọ ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹ̀ ní dalẹ̀ abalẹ̀ lọ nílé abẹ́ ní ẹ̀dọ̀ à ń sìn o bí wọ́n bá ti dalẹ̀ wọ́n máa balẹ̀ lọ ni so wọ́n ìdalẹ̀ ń bẹ̀ wọ́n ìdálẹ̀ ńbẹ̀ so fún díẹ̀ yìí àwo yàtọ̀ bí àwo ṣe gùn lọ láàlẹ́ kà wọ́n tán gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì ṣe gùn lọ lẹ́ni tá à ń rí sẹ̀lẹ́ tá à ń rí kánẹ́sì tá à ń rí CAC tá à ń rí gospẹ́lì bẹ́ẹ̀ náà ni àwo ṣe gùn lọ nígbà tó ń délùú kọ̀ọ̀kan orúkọ míì ló tún ń jẹ́ ńbẹ̀ nígbà tó ń délùú kọ̀ọ̀kan orúkọ míì ló tún ń jẹ́ ńbẹ̀ èdè gan ti pọ̀ débi pé àlè dámọ̀ tán ṣùgbọ́n tá a bá ti débẹ̀ a máa rámi àwo a máa rí àmì àwo ńbẹ̀ ṣẹ́gbọ́n mi yé wọ́n máa búra níbẹ̀ wọ́n máa ṣòro níbẹ̀ ìṣe wọn dẹ̀ gbọ́dọ̀ jẹ́ ìkan ṣoṣo ńbẹ̀ so n ta fi mọ̀ pé ilé awo nù ẹ ṣe jàre ibi tí a gbé mi lọ yìí kò yẹ kí n yabẹ o ṣùgbọ́n èèyàn níbi tí mo jókòó yìí tí ẹ bá ti múra mi ṣe múra ìwọ̀n ipò rọ́ńbẹ́ o máa tún ṣe àwọn kan lórí béèrè tẹ́ béèrè yìí o máa ṣe àwọn èèyàn ẹni tí n bá ṣẹ̀ máa bẹ̀ yín pé kẹ́ má bínú